Mo kí gbogbo èèyàn lólùfẹ́ mi àkúdódé ìwòyí. Mo fẹ́ ṣàlàyé nípa ikú Mohbad àti bọ́rọ̀ ìsìnkú Naira Marley. Though Naira Marley fúnra ẹ̀ náà ti jáde ó dẹ̀ ti clear rẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà ò tí gbàgbọ́, wọn ti gbàgbọ́. Bó tilẹ̀ jẹ́ pé agbọ́n ń sẹ́ kàmùdù ń sẹ́ bẹ́ẹ̀ ojú olókùn rẹ̀ gudugudu. Ọ̀rọ̀ ti pín sí yẹ́lẹyẹ̀lẹ o. Àwọn kan allege ìyàwó Mohbad, àwọn kan allege àwọn family ẹ̀, àwọn kan allege Sam Larry gan pàápàá. Ṣùgbọ́n báwo lọ̀rọ̀ ṣe kan Naira Marley? Bọ́rọ̀ ṣe kan Naira Marley ni wípé Naira Marley ni ó gbé Mohbad jáde. Naira Marley ló sign sí record label ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbà tó yá gbọ́nmi sómi ò tó ó wáyé lára àwọn méjì ilé tó jẹ́ kí tó fa tí Mohbad fi kúrò ní ọ̀dọ̀ Naira Marley. Láti ìgbà tó ti wá kúrò Mohbad fún rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé agbọ́pọ̀ padà lọ bẹ̀ Naira Marley, ṣùgbọ́n before kó tó lọ bẹ̀ Naira Marley fún rẹ̀ ó sọ pé Naira Marley àtàwọn èèyàn dún kòkò mọ́ ó sọ ní àwọn interviews kan pé wọ́n dún kòkò mọ́ pé òun dẹ̀ mọ́ nǹkan tí òun fi ṣe wọn. Kódà ó sọ nínú fídíò kan pé tóun bá ti kú o Naira Marley ló pa òun ló mọ àṣírí tó wà láàrin wọn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ fún wa pé wọ́n ti mú lílé ó ti yá àwọn tí mò ń sọ, ṣùgbọ́n ó fẹ́ padà nígbà tó dójú ọ̀nà pé ẹ̀mí ò gbé àwa níbi tó dé yìí o àwọn ò lè padà mọ́. Àwọn kan ló sọ èmi kọ́ mo sọ o. Òun ló mọ nǹkan tó ń pa àwọn àti wọn pọ̀ tí wọ́n fi ń threaten náà. Òun ló ń dẹ̀ mọ reason tó fi sákò lọ́dọ̀ wọn. Òun ló mọ reason tó fi sákò lọ́dọ̀ wọn. Nǹkan tó fà á tọ̀rọ̀ kan Naira Marley nìyẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ videos láti rí àyè ò gbà mí láti play àwọn videos yẹn ni níbi tí wọ́n ti ń bully ẹ̀, tí wọ́n ti ń pariwo, tí àwọn Malians tó yẹ pé wọ́n ti fi ayé ní lára. Kí bàbá ẹ̀ tó wá kú àwọn nǹkan kan wà nínú ìṣesí ẹ̀ tó jẹ́ bí ẹni pé ayé ti súnyàn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti gbìyànjú láti parẹ́. Wọ́n nígbà mi akẹ́dẹ̀dẹ̀ mi kanlẹ̀ hùn kódà wọ́n létà rí pé ó padà ní ẹ̀jẹ̀ rí o. Lára nǹkan tó dẹ̀ fa ni pé wọ́n ní Ìkòròdú lọ́dọ̀ ọmọ Ìkòròdú lòun náà àwọn Naira Marley àtàwọn Sam Larry àtàwọn alágbára kọ̀ọ̀kan wọ́n ní àwọn ò ní gbà kó rí mú mi ń bẹ̀, kó rọ́nà rìn bẹ̀, kó pàfọ́ọ̀mù ń bẹ̀, kó bá jẹ̀ síbí ọwọ́ wọn ló bá jẹ̀ síbí ọwọ́ wọn ló ń bá ń bẹ̀ pé àwọn afáyé hàn àwọn afájọ hàn. Fún rẹ̀ náà ló ṣàlàyé fáwọn èèyàn. Ǹjẹ́ lè ló wá fà títí ó fi lè sọ pé ayé ti sùn ṣáájú àkókò ìgbà tó kú yìí? Nígbà tó dẹ̀ máa kú yìí náà ó sì lọ perform. After the performance ló ń ṣe gángangan tára bẹ̀rẹ̀ sí ní tí wọ́n fi ní kọ́ máa rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital. Ó dẹ̀ ń pariwo pé ìnira yìí pọ̀, ìnira yìí pọ̀. Kí ló lè fa ìnira? Bóyá dípò àwọn nǹkan sọ wípé àbí wọ́n fi nǹkan wọ́ lára níbi tó lọ perform ni kò sí ẹni tó mọ̀. Ìdí nìyí táwọn èèyàn fi sọ wípé kán má ti sìn kán kárí autopsy. Ṣùgbọ́n yà wá lẹ́nu pé bàbá ẹ̀ ní rárá kò pé 24 hours tí ìṣẹ̀lẹ̀ tí bàbá ẹ̀ ní kọ́ lọ bò mọ́lẹ̀. Táwọn ọmọ Nàìjíríà dẹ̀ ní rárá a fẹ́ mọ ikú tó pa Mohbad, a fẹ́ mọ ikú tó pa Mohbad torí nígbà tó wà lórí stage tó ti ń perform kébékébé ló ń ta tààrà ẹ̀ lé. It was after the performance ni mood ẹ̀ change tó bẹ̀rẹ̀ sí wọ́nrán. Though ìkànnì àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ nínú fídíò pé oògùn egbògi olóró tó mú lọ́jọ́ yẹn pọ̀ gan tó ń dẹ̀ sọ pé díẹ̀díẹ̀. Wọ́n dẹ̀ ní kì í mú nǹkan tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà lẹ́yìn kété tó kúrò lọ́dọ̀ Naira Marley tí wọ́n bẹ̀rẹ̀ sí fara ní tí wọ́n ní dándún kòkò mọ́ tí ìrònú yẹn pọ̀ gbogbo pé kò náà máa mú nǹkan láti máa fi kó lára. Ṣùgbọ́n ìbéèrè tá ń béèrè pé kí ló lè fà tí wọ́n fi dún ìkòkò mọ́? Ó yé àwọn Naira Marley ó dẹ̀ yọ lọ́run. Kí wá ló lè fà tó yẹ pé ìgbà tó perform tán ó ní ara ń ní òun? Kí ló lè ṣẹlẹ̀? Ó yé tó rùn tí wà ń pò òótọ́ lé ní àwọn wà ní pò ìkà. Kí ló wá kan Sam Larry ní ọ̀rọ̀ yìí? Ṣé pé ẹnu ọ̀sẹ̀ máa kan Sam Larry? Bó ti yẹ pé ẹmọ pé èèyàn olólùfẹ́ mi kan máa sọ mi pé kí n má mẹ́ni lọ bẹ̀yẹn, ṣùgbọ́n ojú tí alágbára tó pààyàn tó pàṣàrí ẹ̀mọ̀, ojú máa tí alágbára tó tún pààyàn tó lè jí o. Mercy. Kí wá la fẹ́ sọ music industry dáná? Kí la fẹ́ sọ́dà? Ayé tí ń yẹ yín ẹ̀yin olórin tàkasúfè yìí. Ṣùgbọ́n bí tẹ́ wá ń lọ yìí
tẹ́ ń lọ yìí ẹ fẹ́ tẹ́ ń sọ ẹgbẹ́ yẹn di ẹgbẹ́ awo ẹgbẹ́ àwọn tí ẹ̀mí ọmọ èèyàn jọ lójú ẹgbẹ́ àwọn èèyàn ìka yìí tó bá yá àwọn èèyàn ní gbọ́ wọn ní tẹ́tí sórí yín mọ́ tó bá yẹ ẹ̀ ní níyì láwùjọ wa mọ́ ẹ kàn sí ọmọ ọlọ́mọ lórí ibi ilá kí wá ló jẹ́ tí ọ̀rọ̀ fi kan bàbá ẹ̀ wọ́n nígbà tí àwọn èèyàn wá ń pariwo pé àwọn fẹ́ mọ ikú tó pa Mohbad àwọn fẹ́ mọ ikú tó pa Mohbad àwọn èèyàn sọ bàbá ẹ̀ pé kán jẹ́ kán kárí autopsy bàbá ẹ̀ ní òun fẹ́ sin ọmọ níṣẹ́ kò jẹ́ kí wọ́n kárí autopsy yẹn tán fi sin ibi táwọn èèyàn tó wá dojúkọ bàbá ẹ̀ yẹn pé definitely bàbá ó yẹ ká bùyìn so ìjọ tí náà lọ́wọ́ nù kí ló fà tẹ́ fi gbà ṣètìrí pé ọ̀rọ̀ tí wá di ó ti ń fọ́n kiri jẹ́ kí ló fà tẹ́ fi gbà within 24 hours ọmọ tí ó ní tó jẹ́ pé ó nógo irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí ó ti di òkú ìjọba ọkàn sin bí ẹni pé èèyàn kàn sin adìyẹ ẹ bá rí ibi tí wọ́n ti sin pẹ̀ bá rí kó sí ẹ̀rú tí àwọn pọ́nmọ́ kékeré ni ṣùgbọ́n irú èèyàn bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ mọ nǹkan tó pa mọ́ bàbá ó gbà kárí autopsy yẹn kódà wọ́n tún jẹ́ ká mọ̀ pé kò tún tí wọ́n ti ń sin báyìí làwọn fámìlì ẹ̀ láti pín ogún ẹ̀ mọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí náà ilẹ̀ ayé máa lé o ní ẹ ti pín ogún ẹ̀ mọ́wọ́ ọmọ máa jà kúkú yà o ọmọ kékeré wọ́n pín ogún ẹ̀ mọ́wọ́ kódà ẹ̀rí jẹ́ kó yí wá pé màá release video yẹn padà pé lójú ayé ẹ̀ ní bàbá ẹ̀ ti jogún ilẹ̀ tí ìyáyàwó ẹ̀ bára orí ilẹ̀ wọn ni bàbá yẹn padà lọ sísí wọ́n ní ká lọ sísí kò yí sí mẹ́ntì bàbá ní rárá ní ayé ìkànnì máa release video tìyàwó ẹ̀ torí nǹkan tó fi wá ní ọ̀rọ̀ tó kàn yàwó lélẹ̀ voice conversation kan wà tí ó jáde tí wà tìyàwó ẹ̀ ti jọ ń sọ̀rọ̀ tó ti ń sọ fún ìyàwó ẹ̀ pé aṣọ tó ń kí wọ̀ kí ló dé tó fi gbé kọ́ lọ́rùn àṣírí ń bẹ nílé ayé pé ó fẹ́ pé tó bá pa nǹkan ojú ẹ̀ á já ó sàn ń sọ àwọn ọ̀rọ̀ àṣírí kankan ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ dìmú bẹ́ẹ̀ ni pé wọ́n àlẹ́jì ìyàwó ẹ̀ pé aṣọ tó ń kí wọ̀ tó mọ̀ pé òun kí wọ̀ kí ló tó gbé kọ́ lọ́rùn my question is kí ló tó kí wọ aṣọ yẹn irú aṣọ wo láṣọ yẹn níbo ni wọ́n ti gbé aṣọ yẹn fún bíyá bí tíyàwó náà rìn dé láti ní ìwọ ìyàwó tó bá fẹ́ kíkan báyìí sí ẹ o aṣọ kan wà tọ́kẹ́ ò kí wọ̀ o gbọ́dọ̀ gbé kan lọ́rùn kó lè fi rí nǹkan yẹn kó lórí tí ẹ o àbẹ́yìn pẹ́lú mi máa ń rìn nígbà míì tó jẹ́ pé tó máa rìn dé lẹ́bù kan tó jẹ́ pé tíyàwó bá múra ìyàwó ẹ̀ ó lè fi ìyàwó ẹ̀ ra ẹ̀mí ẹ̀ ọ̀rọ̀ tàbí kó fọ́mọ ẹ̀ ra ẹ̀mí ẹ̀ irú aṣọ wo láṣọ yẹn ta ló bá ṣe àṣírí mi tó tún wá túnṣọ́ lọ́wọ́ ni pé àwọn kan wà tó tún bá rìn ní ìsẹ́ orin nígbà tó kó lọ́dọ̀ Naira Marley tán tó àtàwọn yẹn náà tún gírì wọ́n ní àwọn yẹn náà mú rílé ó wá fẹ́ sá padà àwọn yẹn wá níbi tó ti dé yìí o àyò kí sá padà ń bẹ̀ wàhálà yẹn wá pọ̀ ó wá di pé bóni sọ́tún wàhálà òsì wàhálà iwájú wàhálà ẹ̀yìn wàhálà ṣùgbọ́n sí a gbọ́dọ̀ rìn àwọn ìrìn tó lágbára kan torí pé à ń kọrin ni gbogbo ayé ló mọ̀ máa rí this video conversation àti ìyàwó yẹn kẹ́yìn olólùfẹ́ mi kẹ́ lọ wò kàtí mi sáà máa sọ ní wípé ẹ má yẹ ká sáré ayé gbàgbé ọ̀rọ̀ Adéọmọdé ní orúkọ mi ẹ lọ bá mi subscribe sí Adéọmọdé lórí YouTube ire.